Ambassador Caro White, Ambassador Caro White, Ambassador Secret White, Yoboro, ó lè funfun pè bí ìwé, wá funfun pè bí ìwé, ayé rẹ̀ ti bàjẹ́. Kí n tó lọ fàánà ẹ̀kọ́ gbọ́n kan tó mú orí burúkú ọmọ tó kọ́ bẹ́ẹ̀ tó kọ́ sọ rí. Ẹgbẹ́rún àpòdà, ẹgbẹ́rún wèrè. Ọdún eégún tó fẹ́ ṣe kò ní kó òróró dáadáa níwáyé, ọkùnkọ́ tó ń kí ọjọ́ tó pé ọkàn òsì ní báwọn jèrè ayé bọ́ sí wa. Ẹ mọ gbọ́dọ̀ òmùkún mẹ́kọ̀ọ́ tó sọ, òun náà fẹ́ ó ṣàfihàn, ó wá ní òun ní lálùdé, òun ní àrọ̀nì, òun ní alápẹ̀ni, nínú ara kan náà ni ó, òun kan náà tún ní abìjà, nínú ara kan náà tún ní ó, òun kan náà tún ní ògúnjì, nínú ara kan náà ọ̀sọ̀ ní burúkú ọ̀sọ̀ fàyè. Ọ ní pé ìwọ tí ẹ bí o ṣe wáyé o, ìwọ mọ́ pa ẹ tí ẹ ní ẹ̀yẹ tó pọ̀ o, ọ pàtàmọ́tà sí náà o, èyàn tó pọ̀ pọ̀ olórí burúkú ẹni òfò, ọ pàtàmọ́tà sí náà o, bó ṣe rí gbogbo rẹ̀ bó ṣe rí, ó wá rẹ́ mọ́lẹ̀, ààrẹ bí bàjẹ́, ó gan ló gbé ṣe ń gbà fún ìwọ yìí gan náà. Ṣé obìnrin orí pọ̀ wọn nù gan ni? Wọ́n báyẹ̀ ṣe rí, ó mọ̀ sófáyé gidi gan o, ó mọ̀ ṣẹṣáyé gidi gan o, ó wá ń kọ́ làtàwọn ọ̀sẹ̀ títa wọn àfà, títa wọn pásọ̀ wá ní oníṣẹ̀ṣe, pé kẹ́nìkan kó jẹ́ fún pé ẹni tó síbẹ̀ lánàá níjọ́ kíní àná, tẹ̀bá pa kíní kan kéde ọkọ̀ nípa òjìrì ayé, pa sọ́bọ̀ sí wáyé ni, ọ̀ sófáyé bọ́ sí, ọ̀ sẹ̀sẹ̀ bọ́ sí wọ́, ọjà wò ló bọ́ sí wáyé lọ́nà tó tilẹ̀ kojú ni, mọ́tò ni ó gbà ó, ara ni ó pa ọ́, ọkọ̀ sẹ́nu àjàgbé, ilé òwò pọ̀ bọ́ sí wáyé olóògbé, ọ̀fẹ́ nísìnyí ni, kí ní nǹkan tó gbé tó gbin, kí lọ ní tẹ́nì kò ní rí. Pẹ̀lẹ́ ẹ̀tọ́ ìwọ lágbára tọ̀ làwọn bá ti wá káàkiri inú gbó, lọ́ọ̀lẹ́ lọ gbà wọ́n lẹ̀, lọ́ọ̀lẹ́ lọ gbà wọ́n mọ́lẹ̀, tọ̀ ọlágbára tọ̀ ní ìlú ń dàrú lọ́ọ̀lẹ́ túlù ṣe. Olórí burúkú ọmọ òfò ní ẹbọ ṣe wáyé, oko tí wọ́n fi bí ọ tí fi jù rẹ̀ bú fún abọ́ ṣe wáyé, níran ọ̀lẹ́ níran náà bọ́ ṣe wáyé, olórí burúkú ọmọ ìpè ọwá challenge gbogbo wa, ọ̀tún wá kó oníṣẹ̀ṣe pọ̀. Àrọ̀ ìrógun máa ti dó ọmọ pẹ̀lẹ́, ọmọ pé ibi títẹ̀ nìkan ti pé báyìí, títẹ̀ nìkan ti bẹ̀rẹ̀ ni. Àpàjẹ́, àmú akẹ́, bọ́n bá ti lọ ń tọ̀ pé kìnnì kan ń bẹ tọ́ ṣe fún ọ, ìwọ ló lájọ̀jú gbẹ́lẹ́, wọ́n fẹ́ bọ̀ láìjẹ́ ni wọ́n fẹ́ kúrò èrè nìyẹn o, wọ́n fẹ́ hàn mọ́nú ayé nìyẹn o. Àwọn kan àfọ́ fún ẹ ọgbọ́n kìnnì kan ìwà gan ọgbọ́n ìwà kó kò ní ọgbà àwọn àdó tó sún ọgiri, kọ́ lọ́nu ilé àbíjà, kọ́ lọ́nu ilé fọ́nà olóró, kọ́ lọ́mọ ṣe gbé àwọn àyà àfọ́ fún ẹ àárí ẹ ẹni ẹ̀sìn, àárí ẹ àfọ́ fún ẹ, alẹ́ bíbàjẹ́ ni ẹ. Ọwọ́ fẹ́ polówó ọdún eégún rẹ̀, fẹ́ polówó ọdún tó fẹ́ ṣe, ọwọ́ àwọn tó polówó rẹ̀ mọ́, ọwọ́ wò pé kìnnì kan kí wọ́n jẹun tó kìlọ̀ online, ọfẹ́ jẹun tó kìlọ̀ online. Ayé rẹ̀ ò ní dá bó ṣe wà yìí, ọkù bí bájá sí ń kú tòun tó bó ṣe wà yìí ni. Akọ àfíẹ̀ rẹ̀ èmi ní mo jáde sí ọlọ́run, èmi ní àtàmọ́tà sí nìyí, ẹni tó bọ́dọ̀ lọ́dún méjì lọ òun nu tí wàá dẹ́mi ò báyìí, èmi ní sọ pé kí n sọ kí n mọ̀ jí mọ́ sọ pé kí n sọ ní burúkú, ní kí n lọ kí mọ́tò gbá mi, èmi rẹ́dì fún ẹ, ní kí n jáàmù, ní kí n sòfò ayé, ní kí n sẹ̀sẹ̀ ayé, ní kí n òjáwò, mo rẹ́dì fún ẹ. Ó lè bá mi pò ó bó ṣe wà yìí, ìwọ kí ni ọwẹ́ obi tó bìlò méjì gbọ́ pò ní, èmi mọ̀ ní àtàmọ́tà sí mọ̀ ní ọmọ tí ó tó mọ̀ lè sanwó rẹ̀, lè sanwó ìjà tó wà lẹ̀ yìí, ipa àríyá rẹ̀ ò ká, ipa àbá rẹ̀ ò ká, lè yípa rẹ̀ ò ká. Mo ní etí rẹ̀ ẹ bá ń tàgbẹ̀ ọba nípa ìwọ ló wá ga jù, ìwọ ló wá tóbi jù, ìwọ ló fẹ̀fẹ̀ jù, in tó tún kù lẹ́yìn rẹ̀ tó tún jù ọ lọ yóò jẹ́ àwọn náà wá kọ̀rọ̀ ń bí bóòlù ẹ bó ṣe nìyẹn o. Àkàn àfọ́fẹ́ àkàn orí o, bébẹ̀ tí bá jọ pàdé lẹ́sẹ̀ ògbèjì, bá jọ pàdé ní èmi kan ìwọ kan, màá fẹ́ bi tábà ni kó mọ lè bá, èmi á fẹ́ bi tábà ni, èmi ọ̀rọ̀ pé ìjàmbá tó kàn máa jẹun rárá, èmi fẹnu ṣe. Dandan kọ́ ni ká ṣe wá wà nù agbára nílé agbára kan, dandan kọ́ ni ká ṣe wá wéwò ogun, dandan kọ́ ni ká ṣe wá rárá. Ayé ti kọjá gbogbo bẹ́ẹ̀, kárí mi ló gbé tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọjà ọ̀fẹ́ káyé mẹ́ni, ọ̀fẹ́ tọ̀ràn kan jẹ ni, ọ̀pọ̀lọpọ̀ ọjà ni náà àwọn tá jáde táyé tí à ń jà fún ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ṣé ẹ̀rọ bẹ́ẹ̀ náà fọ́mẹ̀ wá jẹun ni. Àwọn tá jáde tá ń jà fún ṣẹ̀ṣẹ̀ tá fẹ́ fúnlẹ̀ bá ti wá, ṣé ẹ̀rọ bóyá àfọ́mẹ̀ wá jẹun, a ti ṣe tuntun náà báyìí náà mọ́ ṣe àtàwọn tó tún jù ẹ lọ, àtàwọn nǹkan tó jẹ́ pé wọ́n tún jù ẹ lọ tó tún lọ síta pé lọ́mọ sọ á tún bá ti nà kalẹ̀ nílẹ̀ bàbá tí a wà yìí, ọkàn yìí ní bẹ̀rẹ̀ ìwọ tó wá ti lè sọ pé bẹ́ẹ̀ ọba tí mo tẹ́lẹ̀ bọ̀ gbogbo oníṣẹ̀ṣe ní nísìnyí ọ ti dé ojú omi, ọ ti bá wọn dafọ́ fún náà, inú ò ní dùn. So gbogbo jamtọ́ tó lọ jamtọ́ kì yẹn kó wọ́ ọ̀sọ̀ lápò padà kí pèsè tí bẹ̀ sí ní bọ́ wọ́n ní ìṣìlélẹ̀ yìí ẹlẹ́dàá ìyá rẹ̀ bàbá rẹ̀ yóò jẹ́ kó tún ṣe fídíò mi, àtàmọ́tà sí nation wẹ̀ ni mò ń jẹ́, ṣe fídíò fún mi kó wá lórí burúkú ayé, àtàmọ́tà sí nation sọ́ọ̀tì ojú ìbáyìí ẹ̀dá kan bá mi ṣe ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ la, ẹ bá kọ́mẹ̀ntì rúgbà yín sínú comment section, ẹ bá like, ẹ bá share, pàápàá jùlọ ẹ bá repost, àjùwà ṣe.